ẹlẹ́yinjú ẹ̀gẹ́ abìwà tútù bí àdàbà ṣá ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ èmi ò máa réèyàn èmi ò rọ́mọ Iragbiji tó bu ẹwà rí gbogbo wọn ni wọ́n máa ń fojoojúmọ́ dára bí egbin ni mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ìlọ́wádìílé àwọn bàbá rẹ̀ Iragbiji yá o ṣòwá ní mọ́ọ̀nì ṣó nínú gádìní àwọn bàbá rẹ̀ ni bébí wọn lọmọ lọpẹ méjì ọmọ olókè méjì ṣóhun ni wọ́n kí wọn nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ olódù mẹ́rìndínlógún ọmọ oníbu mẹ́rìndínlógún bébí wọn lọmọ rátó gbàjì ọmọ onígbín mẹ́rìndínlógún ọmọ olókè méjì ooo takọtabo lórí àgbà Ọ̀ṣun ṣóhun náà ń poríkì ilé àwọn bàbá rẹ̀ ọ̀kan ìlú lẹ̀ ooo òkú kan ọmọ òkè gàgàrà tí ń borí ilẹ̀ kílẹ̀ bébí wọn lọmọ olódì ìlú o ọ̀kan oníyẹ̀pẹ̀ ọ̀kan olóòkúta bébí wọn lọmọ olódì ẹbọra ogun o jajajajajajaja o ó jà Iragbiji ẹ̀yin lọmọ olókúta odò olómi ayẹyẹ omi tí ò gbèrí láti inú òkúta bébí wọn lọmọ olódò kan déréré o bébí wọn lọmọ olódò kan tàràrà odò tó ń sàn wéréke tó lọ ń sàn wéréke ni ọmọ olómi ayẹyẹ arúgbélédé bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bù mú alábàjáde bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ bu wẹ́sẹsẹ o ìsọ̀wọ́ onísọ̀bọ̀rọ̀ òun náà mú mi odò náà gbẹ ẹni kọlà kì í bá wọn dé bẹ́ẹ̀ ó ṣèwọ̀ o nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni bébí wọn lọ́mọ olókè méjì takọtabo ẹ̀yin lọ́mọ olókè méje ẹ̀yin lẹ́ni dí ogun o ibùdó ọ̀rẹ́ o ẹ̀yin lọ́mọ oníbùdó mọ́kànlélógún ọmọlé Ọ̀ṣun ṣáni wọ́n ń poríkì ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ìwọ wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá ní ìta ní nkọrin wíkí ọ̀la tẹ̀kan Ọpẹ́ Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ẹ̀fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.